His Excellency Gómìnà Babájídé Sanwó-Olú àbí Sanwó-Ikú, what do you call yourself, sir? So, you know what is going on. You can come outside, talk about Yoruba agitators. Wow. Nǹkan tí màá kọ́ sọ ń bẹ̀ ni pé gbogbo èròǹgbà yín, gbogbo ẹ̀yin olóṣèlú yìí lórí àwa ọmọ Yorùbá á ṣẹ lórí àwọn ọmọ yín lágbára Ọlọ́run. Ìdájí kùtùkùtù láwa yìí. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé so ẹ lè jáde láti sọ pé láti command àwọn X-Men yín kọ́ kúrò lórí ilẹ̀ bàbá wa. His Excellency Sanwó-Olú àbí kílẹ̀ pera yín. Ṣé ẹ gbọ́ pé àwọn X-Men yín wá pààyàn ní Ṣàgámù tó wá waste ẹ̀mí àwọn èèyàn dànù? Ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ti ẹ̀ sọ pé ẹ̀ mú Fúlàní ẹ̀ ń fà lọ́lọ́pàá lọ́wọ́, èmi ò láìkí rọ́bìṣì tẹ́ ń ṣe o, bàbá ńlá rọ́bìṣì ńlá lẹ̀ ń ṣe o. Ẹ jẹ́ kọ́kọ́ kúrò lórí mátà yín ná. His Excellency, we already know you. Tó bá yẹ pé ẹ̀yin lẹ sọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá sọ yẹn ni àní fún yín lésì rárá, torí we already know that you are a killer. Apààyàn ni ẹ lẹ́mìí Ọlọ́run lọ́kàn rárá, ọ̀dájú abiyamọ ni yín. Ṣé rántí bẹ́ẹ̀ ṣe pààyàn ní tógèètì, tẹ́ bá tógèètì yẹn jẹ́ fúnra yín? Ṣé mọ ọ̀sẹ̀ péré tẹ́ fi kọ́ padà? Awólọ́wọ̀ wè láti máa bọ̀ ní ọ́fíìsì yín nílé yín tẹ́ ń gbé ní secretariat. Ṣé mọ bẹ́ẹ̀ ṣe clear ẹ̀ torí kó dọ̀pù má bàa máa mú, torí kó dọ̀pù má bàa sí mbẹ̀ yẹn ẹ̀rọ ẹṣí tẹ́ra yín lọ́rùn pé tẹ́ bá ń bọ̀ báyìí straight ni. Tẹ́ bá rántí ìgbà tẹ́ wá sí GRA last, mo wà nínú GRA lọ́wọ́ ńgbà yẹn, wọ́n stop gbogbo mọ́tò complete like 2-3 hours torí pé ń bọ̀ ẹ fẹ́ kọjá. His Excellency, you are a human being. Èèyàn bíi tiwa ni, ẹ wáyé awáyé ni, ẹ jáwọ́ nínú kẹ́yé fayé ni wá lára, ẹ ń fi ayé ẹ fi ní wá lára. Ẹ lórí méjì o, selection ló fi gbé yín wá sórí gómìnà kì í ṣe election. Ẹ gbà bẹ́ẹ̀, power ló gbé yín wá síbẹ̀, power rádaràda yẹn náà lẹ ṣe ń lò lé wa lórí nsìn. Now ṣe rí nǹkan tí màá kàn sọ bẹ́ẹ̀ fún yín ni pé so owó wà lọ́wọ́ yín láti lọ ra mọ́tò kóró pé buses tó máa mú wálé fún yín, ó wà lọ́wọ́ yín. Helicopter tẹ́ lọ ra yẹn, we already know that kì í ṣe fún wa, bí ilẹ̀ ìṣerí. Tẹ́ bá jẹ́ pé human being ni yín tó jẹ́ abiyamọ ni yín, tẹ́ bá pàṣẹ fáwọn Fúlàní pé ó yá kán kúrò lórí ilẹ̀ wa lénìí, tí gbogbo àwọn ọmọ ìlú bá dìde pẹ̀lú àwọn forces, tẹ́ sọ pé forces, àwọn kidnapper tẹ́ ń pè ní forces yín, tán bá dìde, Fúlàní ò lè kú kan, kò lè kú ẹyọ kan, wọn ò lè kú ẹyọ kan. Wọ́n wá ń pa àwọn ọmọ Yorùbá. Ẹdún náà ṣe fẹ́ kán máa pa wá ká dákẹ́ ká má sọ̀rọ̀ ni, kò tiẹ̀ yé mi. Ẹ fẹ́ kán máa fẹ̀mí wá ṣòfò ká dákẹ́ ká má sọ̀rọ̀ yìí. His Excellency ni, His Excellency bá gbèjà wá. His Excellency tọ́mọ bọ́ ṣe kó àwọn Fúlàní wá, tọ́mọ bọ́ ṣe lọ kó ìbọn fún wọn nínú igbó. Àṣírí kọ́pítà yín kan tú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kọ́pítà yẹn padà gbéra kò ráyè pé ìbọn yẹn torí pé ó ti rí páwọn èèyàn ti róhùn. Ẹ tún wá ra kọ́pítà ìrówó, ẹ lọ ọ̀dà kọ́pítà. Mo mọ̀ pé kọ́pítà yẹn láti fi attack rally on 20 rally Lagos State ni, àbí? Kọ́pítà yẹn is all about to go against Yoruba nation, but kọ́pítà yẹn náà náà máa padà fi go against yín by God grace. Torí kọ́pítà yẹn, èròǹgbà yín lórí kọ́pítà yẹn tó bá ti jẹ́ pé nǹkan tí ò ní favour àwa ọmọ Yorùbá ni, lágbára Ọlọ́run á padà ṣẹ lórí yín ni. Ẹ fẹ́ lo direct hammer tank mọ́, ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní lo kọ́pítà láti máa shoot àwọn èèyàn dead. Well, ẹ ṣe bí amòye ọjọ́ tẹ́ fi parọ́ COVID-19. Lágbájá ti kú, gbogbo àwọn ọ̀rẹ́ mi wà náà, àwọn tẹ́ fi ṣe òkú mọ́ṣúárì COVID-19 náà, wọ́n wà láyé, àwọn èèyàn mi wà ń bẹ̀ mú mọ̀ wọ́n. Àṣírí yín tú kedere sí wa lọ́wọ́ ni. Gbogbo àwọn tẹ́ ní kọ́ lọ́ máa pretend lọ́spítù bí ẹni tó sick, àmọ̀ nínú wọn already. Gbogbo ẹ̀ náà jọ jí wa. Ìgbà tára fẹ́ ni wọ́n tó fẹ́ kú náà padà jáwọ́ ń bẹ̀ pé ẹwà àwọn lọ́mọ lé o, àwọn lọlé àwọn o, kò sí nǹkan kan tó ṣàwọn o. The same you, the Sanwó-Olú, the same you that you are lying. Every day, ojoojúmọ́ ni COVID-19 death, COVID-19 positive tó ń increase sí 1,000, àwọn tó kú lẹ́yìn 1,000 àdẹ̀rẹ́ nìkan kan ládùúgbò wa. Bó ti Lẹ́kì, Ẹ̀pẹ́, Bẹ́gà, that's the end of Lagos. Starting from Lagos Bẹ́gà, Ẹ̀pẹ́ lópin Èkó. Gbogbo ẹ̀ pátápátá kò sẹ́nì kankan tó sọ pé kú ní fún COVID-19 nínú wa. And you are lying every day. A ti mọ̀ pé kúrò níyìn, Gómìnà Sanwó-Olú. We already know that you are a liar. So tó kúrò bá sọ̀rọ̀ láwùjọ akọ̀ máa wò báyìí ni pé ó ti múlẹ̀. So ẹ lè sọ̀rọ̀ lórí Yorùbá agigator, ẹ wá lè jáde kẹ́ ẹ lè sọ̀rọ̀ kẹ́ ẹ ti ẹ̀ wọ́ọ̀nù Buhari say it's okay please, Yorùbá ni wá. Ọmọ Yorùbá ti kẹ́ran pọ̀ mérò gan-an látara yín pé
lágbájá bá lágbájá sùn ìyàwó ilé òdélé sanlé lọ́ fi bí gbogbo àwọn ọmọ tó ń tako Yorùbá tó ń pera wọn ní Yorùbá ẹ̀ gbogbo alamọ̀ yẹn pé wọn kì í ṣe Yorùbá gidi wọn ń ṣe blood Yorùbá. Blood Yorùbá can never go against Yorùbá láíláí. Blood Yorùbá dẹ̀ gbọ́dọ̀ take good action lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. That's why you see Sunday Igboho moving forward every day about bí progress ilẹ̀ Yorùbá ṣe máa wà succeed. Tẹ́yìn alátakò tẹ́ wá ń sọ máa yín lẹ́nu Igboho you want to ṣe kíní kan Igboho not come to destroy anything, it's coming for peace. Ó wá láti ká gbòmìnira, coming for freedom. This man Sunday Igboho is fighting for freedom. Nǹkan tó yẹ kẹ́yìn fọ́ọ̀sì wa máa ṣe àtẹni tó sọ pé òun Ààrẹ Ọ̀nà Kakanfò àbí kí ló pera ẹ̀ gbogbo yín pátápátá ẹ keep silent ẹ ká gbádá ìyà sọ́rùn kiri ẹ wá ń sọ fáwọn pé ká keep short ká dákẹ́. We can never keep short Sanwó-Olú, we can never keep short ẹ lè pa gbogbo wa tán. Understand? Tẹ bá sọ pé ẹ pa mí ẹ rọ́lọ́ta mi pa Ọlọ́run kò ní jẹ́ kẹ́ pa mí o ìgbà náà pa wọn kí pa mi ní bá wọn kúkọ̀ wọ̀wọ̀ láíláí bọ̀ ṣe mọ̀ pé èrò pọ̀ ni tó tún máa ṣe bí tèmi. Tí bá sọ pé ènìyàn yá mi ìṣàkíkí tọ̀ mọ́ àwọn kan wà tó máa dìde tó tún máa ṣe iná tó máa continue ẹ gbà bẹ́ẹ̀ èèyàn kan ò lólé ayé gbó. So you this Sanwó-Olú, remember that you just say 4 years there and you will never go the 8 years. Don't deceive yourself. Your time is going to finish in that secretariat, you like it or not, because it's not going to be. We are not going to do election in 2023. Don't think it's a joke. If you like buy 1 million helicopter, you're just wasting your money. Hey, it's Excellency Sanwó-Olú, you have money to do all these things, Abi, but you don't have money to do our lights, our tits, our road, our everything. See your life here. Excellency Sanwó-Olú, see your life. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wo títì dáadáa. Ṣó jọ títì tó gbádùn ní Lagos. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wò. Màá ti rí 1 or 2 people now tó máa testify sọ̀rọ̀ mi sìn pẹ̀lú títì tẹ̀rí tí omi yàlú omi yálé. The same Lagos tó sọ pé àwọn ti jẹ olórí tán àwọn ti jẹ His Excellency tó ti ń lo mọ́tò bíi 200 tó ti ń tẹ̀lé wọn tó bá rìn wọn lè dárìn torí pọ́kàn wọn ò balẹ̀. Ṣé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣèlú yìí ni làwọn níbi tẹ́ ẹ̀kọ́ ọmọ yín lọ náà ṣe ń ṣèlú wọn ṣe lè rí wọn kó lọ́bẹ̀. Ẹ̀kọ́ ọmọ yín lọ outside country ẹ lọ fún wọn ní best education àwọn ọmọ tí wọ́n wà níbí báyìí wọ́n ń jẹ pàtí gàrí lọ school ẹ lẹ́ sọ pé ń ṣe His Excellency torí pé ẹ ti rí pé fúnṣọ wa ó possible ẹ jẹ́ ẹ ti gbàgbé pé ọmọ tálákà ni gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ leader yìí kò sọmọ olówó nínú yín mọ́yà ṣáò ni Ọlọ́run tó wá ṣe mọ́yà ṣáò tó ṣe yanu ẹ̀ lórí yín yẹn ṣé ẹ mọ̀ pé Ọlọ́run yẹn náà ṣì wà láti ṣe yanu ẹ̀ lórí àwọn ọmọ tálákà tẹ́ ń fìyà jẹ wọn yín kẹ́ ẹ jáde kẹ́ ẹ ti attend sí wa lọ́nà tó dáa tá a mọ̀ pa máa fi bọ́ lóko ẹrú. No, you don't do that. You just come outside to be talking nonsense and you call yourself leader. You all are not a leader, you are just criminal. Ó lè níyìn náà Ọlọ́run ó lè níyìn àbúyẹn iná fúnra yín mọ̀ pé ó lè ní ẹgbẹ́ra yín ṣépè tẹ́ ẹ bá ti ń ṣolè ṣe lè fògún búra ní gbangba tẹ́ ẹ bá ti kí ń ṣolè ó lè níyìn náà. Àti wá sọ pé kẹ́ má ṣe politics sọ pé kẹ́ má jalè yẹn bọ̀ kí ló tún wá dé tẹ́ wá ń pa àwọn ọmọ lọ́mọ tẹ́ wá ń fẹ̀mí àwọn ọmọ lọ́mọ ṣòfò. Ẹ̀yin ìran Fáráò nìran yín o ìran Júdásì nìran yín. Nǹkan tó dẹ̀ gbẹ̀yìn àwọn tá à ń dárúkọ yẹn náà ló máa padà gbẹ̀yìn ẹ̀yin olóṣèlú lágbára Ọlọ́run ẹ̀ lágbára tọ́lọ́run kódà ẹ̀ lágbára táwọn kan gan nínú ayé bọ̀ wọ́n ṣe ń wò yín níran wọ́n wo step tẹ́ máa gbé. Sanwó-Olú, remember that first attack ò dàbí second attack o tẹ́ bá lè attack wa first tẹ́ bá lè padà hurt wa báyìí I'm telling you nǹkan máa worst gan o nǹkan máa worst gan sórí gbogbo àwa tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí a ti gbà pé ọlọ́ta wa wà nínú ewu already a ti mọ̀ pé ọlọ́ta wa wà nínú ewu so we don't fear we don't care again. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ sọ pé ẹ ṣì ń sùn lé tán ká yín mọ́lé ń sìn tẹ́ ṣe ń sọ pé no àwọn people yín ká yín mọ́lé tààrà ẹlòmíì gbà pé kán ká ọmọlé kan pa àwọn sínú ilé ju pé kí gbogbo ẹ̀yin ìyá tẹ́ ń sọ pé tẹ́ ń forí ọmọ yín baṣọ Túndé má lọ má jáde má dá wọn lóhùn o ọjọ́ tán bá ká Túndé mọ́lé tán bá pa Túndé mọ́mí ojú yín máa wálé gbogbo àwọn tó pa ń bàrà pa yẹn wọ́n ká wọn mọ́lé ni àwọn fẹ́ jáde tẹ́lẹ̀ àìfẹ́ jáde yẹn àwọn yẹn wọ́n padà jáde sí wọn. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o ẹ má sùn ẹ jáde o ẹ jáde ẹ jẹ́ ká jáde a máa jáde ni. Ẹ ṣáà rí pé mi ṣe program lánàá èmi náà mi ò nídìí láti sọ fún bàbá Sunday Igboho pé nǹkan step báyìí la fẹ́ take o nǹkan tó bá ti wà lọ́kàn ẹ̀ tó dẹ̀ mọ̀ pàgbára ẹ̀ ká láti ṣe lọ ṣe